Orúkọ mi ni arábìnrin Fúnmiláyọ̀ Òjó. Ní ojúwòye tèmi, ìdí tí àwọn ọkùnrin fi máa ń wo ìta. Obìnrin ni mí o, ṣùgbọ́n mi ò ní máa bá wa sòótọ́ ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ló ti ọkọ ẹ̀ síta nípasẹ̀ pé kò tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn, àìní ìtẹríba àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ṣé rí eré tá à ń ṣe lórí bẹ́ẹ̀dì yìí, ó ṣe kókó o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó jẹ́ kó máa ń fẹ́ kí obìnrin kí wọ́n ṣe nǹkan tó yẹ ojúṣe wọn. Bíbélì gan ti sọ, ó ní ara wa, àgọ́ ara wa, ó ní ti ọkọ wa ni. Àwọn obìnrin míì á máa fi oorun dun ọkọ ẹ̀. Á dẹ̀ rí níta, obìnrin míì lè ṣe fún tẹ́ pé láìmọye ìgbà. Kóbìnrin ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ fún lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀, wọn ò lè ṣe. Gbogbo stáìlì tó yẹ kí wọ́n fi ṣeré tó yẹ pé á múnú ọkọ wọn dùn tí wọ́n rí níta, wọn ò lè ṣe. Ojú kan ni gùnmí dìde, gùnmí kò dìde ní tọkọ owó tọ́ bá tún sùn kalẹ̀ gan kò tiẹ̀ sí pé jẹ́ kémi náà fọwọ́ ra bí tí ó lè mú kí ara ọkọ mi tún jí pépé sí i. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò mọ ibi tí ó yẹ kó fọwọ́ kàn lára ọkùnrin tó máa lè sọ pé eléyìí ó ṣọ́ọ̀kì mi o, àfi dandan kí n dé ilẹ̀ ìlérí. Gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kí àwọn obìnrin ká mọ̀. Irú nísìnyí bí èmi ṣe wà nísìnyí, mo mọ àwọn ibi tí mo lè fọwọ́ kàn lára ọkọ mi tí mo mọ̀ pé tí bá ti fọwọ́ kàn pẹ́kẹ́ báyìí, obìnrin kankan níta kò mọ̀. Àfi ẹni tí mo bá lè sọ fún pé nǹkan báyìí ni òun ló lè mú irinṣẹ́ yẹn bọ́ sójú agbo. Ìyẹn báyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìtọ́jú inú ilé àti oúnjẹ. Ọ̀tọ̀ ni oúnjẹ ti ara, ọ̀tọ̀ ni oúnjẹ ti ẹ̀mí. Ṣé rí obìnrin míì wọn ò mọ oúnjẹ sè. Tí obìnrin bá máa ṣe oúnjẹ, lòmíì á ti da iyọ̀ sínú oúnjẹ. Ó ń pa àwọn ọkùnrin lára ní ọ̀pọ̀ ìgbà. Ẹlòmíì magí lásán ló máa fi gbé oúnjẹ, adùn oúnjẹ jáde. Eléyìí kò ṣe àǹfààní kankan fún ara ọkùnrin. Ìgbà tó yẹ kó o dáná lásìkò, o ò dáná. Ìgbà tó bá máa fi di aago 10 ọkùnrin ò tí ì jẹ oúnjẹ àárọ̀. Ó di aago 12 òru kó tó jẹ talẹ́. Gbogbo inú ilé á rí rádaràda, ẹ̀ ní lè tọ́jú inú ilé, ẹ̀ ní wẹ̀, ẹ̀ ní ṣerun lọ́ṣọ̀ọ́. Ìgbà tọkùnrin mi bá ń lé ẹni tó rí ẹni sisi tó fẹ́ fẹ́, ó máa ṣerun, ó máa tọ́jú dáadáa, ó máa kàtíkè, ó máa ṣojú fẹ́rẹ́fẹ́, ó máa wọṣọ tó dára. Tẹ́bìrin mi bá ti wọlé ọkọ wa, ọkùnrin wo ló ń wò mí ń ta? Awádìípá máa wọ aṣọ ádìó pàpá, aróró, a máa rìn káàkiri gbogbo àdúgbò báyẹn. Ọkùnrin tó bá rírun yẹn inú ẹ̀ ò dùn, torí tó bá rí obìnrin míì tí ó rí tó múra dáradára, tó ṣètọ́jú ọkọ, tó ń ṣèkẹ́ ọkọ, tó yẹ pé nígbà tọkùnrin bá jáde láàárọ̀ tó bá máa fi wọlé oúnjẹ ti rẹ́dì, kì í ṣe pé ó dìgbà tó bá tọ́kọ́ ṣe máa bẹ̀ pé ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹun o, àtàárọ̀ tí mo ti lọ mi ò tí ì jẹun. Kò dìgbà obìnrin bá dúró di àkókò yẹn, á ti ṣó oúnjẹ sílẹ̀. Kóbìnrin dẹ̀ mọ irúfẹ́ oúnjẹ tọkọ ẹ̀ fẹ́ràn jù, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ máa sè é fún un. Kò sí bí ọkùnrin bá ti rí obìnrin tó ń ṣerú àwọn nǹkan wọ̀nyí tó máa fẹ́ wò ta. Ṣùgbọ́n obìnrin tí ò bá mọ ẹ̀tọ́ ẹ̀ nínú ilé, tí ò mọ ipò ẹ̀ gẹ́gẹ́ bí òun ni olórí láàfin láti ṣètọ́jú, because àwọn ọkùnrin máa ń fẹ́ kí wọ́n gbé wọn kárí wọn gẹ́gẹ́ bí ọba. Obìnrin tó bá rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọba, tó fún ní àpọ́nlé tó yẹ, tó ń fún lóúnjẹ lásìkò, tó rí pé tọkọ ẹ̀ tó bá rí pé ó tó mọ́nítọ̀ dáadáa, á mọ̀ ìgbà tí ọkọ ẹ̀ inú ẹ̀ dùn, á mọ ìgbà tí inú ẹ̀ ò bá dùn. Ìgbà tí inú ò bá dùn, kóbìnrin yẹn kó bá ṣeré, kó tù nínú, ọkọ mi ẹ má rò ó, ṣé ọ̀rọ̀ owó school àwọn ọmọ wa ni, Ọlọ́run á ṣe é, Ọlọ́run á pèsè. Kò dìgbà tó bá dúró lé lọ́rùn pé àfi kẹ́ ẹ yá owó yẹn o, àfi kẹ́ ẹ yá owó. Ọ̀pọ̀ obìnrin ló jẹ́ pé tó ṣe máa ń ṣe fún àwọn ọkùnrin níta nìyẹn. Ọkùnrin tó bá dẹ̀ rí irú bẹ̀, á lọ jókòó, á máa bá fàájì lọ. Èmi ò bínú sí o, tọkùnrin bá jáde tí bá ti wò pé obìnrin yẹn àkùdé wà lọ́rọ̀ rẹ̀, èmi ni màá ṣàlàyé fún pé wá bàbá, ẹ bọ́ síta, ẹ lọ gbafẹ́.